The street does not even forget the fact that Naira Marley supported APC. Oh, what I did. Despite the fact that gbogbo àgbáyé ló go against it. Only the street. Who are the streets? Wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Lizzy Anjorin ti tẹ̀síwájú láti máa dráàgì LEGE Miami tí gbogbo wa mọ̀ sí Adams Kẹ́hìndé. Ó ti tẹ̀síwájú láti máa dráàgì rẹ̀ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin òun pẹ̀lú rẹ̀. Ó ní òun pẹ̀lú arákùnrin náà tí a mọ̀ sí LEGE Miami. Ó ní àwọn ò ní gbọ́nmi sí omi òtó. Ó ní ṣùgbọ́n kó má jẹ́ kí òun rí sí LEGE Miami. Ó tún fi ọ̀rọ̀ Nkechi Blessing ó tún fi gbà ń dì í. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ náà. LEGE mo ń bèrè pé who are the streets? So Naira Marley làwọn 15 tó wà nínú ilé pẹ̀lú Mohbad. Naira Marley ló gbé lọ sí ìlú òyìnbó. Naira Marley ló gbé lọ sí Kòròdú lọ play. Inú yàrá Naira Marley ló wà. Àbí nígbà tó wọ ẹ̀wú tí wọ́n gbé lọ sí hospital. Only no amount of music or tweet can wash away what's already in the court public opinion. Who is the public? God is the public, not people like you. And for the fact that Kokoro update from Naira Marley, it speaks volume. LEGE, it speaks volume. O tún wá jẹ́ Yoruba, o tún jọkùnrin. Wọ́n náà dẹ̀ ní career kan tó nurse. And you have the audacity láti sọ nǹkan báyìí sí Naira Marley. They don't stand as about. How do you kill me there? So only who is the court? Who is the court? Who is the public? Who is the opinion? Only keep vibing. Karma never missed a beat. Yes. And that is why this lover Dotoshi that updated for me last year. Pé mo lọ sí Dumata lọ jalè. Kò sí láyé mọ́lé ni. Olórí burúkú fẹ́ jáde kò rí bí jáde. LEGE, how do you feel? Tó bá sọ pé karma. Ṣebí ọ̀la ló máa pé ọdún kan. Tó ní mo jalè ní Dumata. This lover ò dẹ̀ tí mú ẹ̀rí wá. Ibi tí mo ti ṣe fake transfer àti reverse transfer. Àti gold tí mo jí nínú Dumata. Ọ̀la ló máa pé ọdún kan. Ó ní mo ṣe ń ṣe olè Dumata promo lẹ́nu. Tí mo dẹ̀ máa ṣe massive olè Dumata promo lọ́la. But this lover ò tí mú wá. So tó bá jẹ́ wípé èmi náà sọ̀rọ̀ bí Naira Marley. LEGE wá update fún mi. Update Nkechi Blessing wà níbí báyìí. Fún mi ní update Nkechi Blessing against me. I think I have that. Nkechi Blessing, share this grammar no come too much for you báyìí. Ẹ jẹ́ kí n gbé ti tèmi wá. Èyí tí Nkechi Blessing tó ṣe fún mi. Sori tí this lover bá ba yé àwọn èèyàn tó wà attack wọn. Ẹ̀yin neutral personality tó yẹ kẹ́ ora gbórí yín pamọ́. Ẹ wá forí yín kó ọ̀tá àtogun tí ó kàn yín. So maduru bí tí Naira Marley ń tẹsẹ̀ bọ̀ lórí kéèsì Mohbad fún gbogbo àwọn tó dìde ogun sí. Mo bẹ̀ lọ́wọ́ ẹ. Mo ní bíbà yìí. Mo ní bíbà ṣó ń kọ́ rè. Mo ní bíbà yìí. Mo ní bíbà yìí. Wá wo comment Nkechi Blessing kó lè bá rí wípé comment yẹ bọ́n ṣe máa bẹ́ẹ̀ mú pamọ́ nìyẹn. Àánú ẹ wá ṣe mí. Tọ́mọ ẹ bá wá jẹ́ni tó mẹ́sẹ̀ síta bí Lizzy Anjorin. LEGE. LEGE. Update ẹ yẹn. Kò tọ́ sí ẹ. Torí pé nígbà tí gbogbo èèyàn kọ APC sílẹ̀, Naira Marley dúró fún wọn. Wá wo ti Nkechi Blessing níwòyí last year. Òun rè. Sori Nkechi Blessing, this is Gist Lover. Nbo. Sotiri, kí ni Gist Lover lélẹ̀? Ó ní èwo nínú yín ló set up èèyàn lónìí nínú ọjà. Sotiri. Sotiri ó tún dé ní, my dear, my lawyer na son. Don't play with me. Sotiri. Sotiri LEGE. Kì í sọ fọ́mọdé kó má dẹ̀tẹ̀ o. LEGE. Kì í sọ fọ́mọdé pé kó má dẹ̀tẹ̀. Sotiri. Èwo nínú yín ló set up èèyàn lónìí nínú ọjà. Sotiri. My dear lawyer, my dear. Yes, son koko fún mo ní gbogbo comment yẹn. Ó ní my dear, my lawyer na son, don't play with me. You don't know me. Sotiri. Otiri. Sotiri. Tí Tòkú Fáráò wà ńbẹ̀. Tòkú Fáráò rèé. Tòkú Fáráò lélẹ̀.
ṣẹ́rí pé ó ti pọ́dún kan báyìí òkú fáráò rèé